wọ́n lé wọn débi ọ̀gẹ̀dẹ̀ yẹn náà. obìnrin lọmọ yẹn obìnrin. rárá fúnra wọn náà fà yọ orí ìkan láti gbé jáde gbogbo ara ló ti wà nínú òjò orí nìkan ló kù tìkà orí yẹn gan-an fi fà yọ. nígbà discover pé torí owó tán fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n máa ń bíìlì wọn fún owó ni wọ́n ṣe ewu màmá wa yẹn gan wà bẹ́ẹ̀ gbogbo ọmọ yẹn ló ń fọ́ tara ara wọn kura lọ sí skul lọ bá ṣe mọ́ wọn làwọn kọ́ làwọn pé àmọ̀tẹ́kùn gbogbo bákan fún ní kò pọ́sibù wọ́n ní community responsibility làwọn wá fún ọmọ tó jọ bẹ́ sínú omi tí yẹn rẹ tó ẹ sọ pé omi yẹn gbé ọmọ lọ àwọn tó kọ́ ọmọ ògbó omi ògbó ọmọ lọ ọmọ yẹn they are over 100 ton labour over 100. That very stupid man ó san níjó mi lè gbéyàn lọ. ẹ̀yin ọmọ nàìjíríà tètè láǹfààní àti máa gbọ́ àwọ̀ káàkiri àgbáńlá ayé Ilugun high school náà níbi tá a wà yìí o ní àdúgbò kan tá ń pè ní Elega nílùú Abeokuta níbi tí ìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀. Òdìndí ọmọ mẹ́ta náà ló ti jọ́ lọ́hùn nípè o látàrí pé wọ́n ní kí wọ́n lọ mú owó kan wá nílé ìwé tí àpapọ̀ rẹ̀ jẹ́ 7,500. èyí tíjọba sì ń wí ni pé àwọn ò ní kí àwọn ọ̀gá ilé ìwé yìí mọ̀ gbowó lọ́wọ́ àwọn ọmọ yìí kí ló wá dé. wọ́n pé àwọn tó fẹ́ bọ́ sí SS1 láti GSS3 láti junior class to senior class ní pé wọ́n ní kí wọ́n lọ mú result wọn wá kí wọ́n lọ gbà á lọ́wọ́ àwọn ti ọ̀gá junior class ní bá pé ọ̀gá ilé ìwé yìí pé àbí kí wọ́n lọ mú 7,500 wá ní tíjọba ní pé àwọn lòdì sí. ibi tá à ń lọ yìí níbi tí àwọn ọmọ òun ńgbà tó ọ̀rọ̀ di wàhálà tó di bóòlọ ìyá mi tí principal junior class Ilugun high school sì ń pé ẹrí wọn ti ju òkúta sínú omi ẹ̀ẹ́dì pé omi ń jì gan omi yìí ẹ̀ṣàn lára àwọn ẹ̀ṣàn omi tó ń ṣàn wá láti àrà kànga náà lélẹ́yìí ibẹ̀ ń jìn lọ́pọ̀lọpọ̀ ó sì ń yọ. ọjọ́ Thursday on the 25 tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀ jọ pé àwọn òjò kan rọ̀ ńgbà náà gbogbo bíi ló kún àbẹ́rẹ́ nǹkan ẹ fún wa ń rìsọ́ọ̀tì wa ẹ fún wa ń rìsọ́ọ̀tì wa wípé àfi ká gba rìsọ́ọ̀tì wa sẹ́ẹ̀ tí ń pé bẹ́ẹ̀ bá lọ san gbogbo àwọn owó tá a ní kẹ́ san àwọn ò níyàn ń da rìsọ́ọ̀tì fún yín. ìbéèrè táwọn ọmọ yìí ń béèrè nu o gẹ́gẹ́ bí n ta gbọ́ àwa ò sí ń bẹ̀ o. ní wọ́n pé màmá principal junior school yìí ló bá pe àwọn àmọ̀tẹ́kùn dé ó di kìtàkìrà bẹ́ẹ̀ bá wo ibi tí ilé ìwé yìí wà dé ibi tí a wà yìí ẹ rí i pé ibi tó nọsẹ̀ gidi gan ni o ó nọsẹ̀ gidi gan ni o wọ́n lé àwọn ọmọ òun láti ilé ìwé wọ́n lé wọn títí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní bọ́ sódò ṣe gbogbo rẹ̀ àwọn àdúgbò sì ń pé lọ́wọ́ tó gbà táwọn àmọ̀tẹ́kùn ń wọ àdúgbò òun tí àwọn ọmọ òun tí wọ́n fi ń sàsálà fún ẹ̀mí ara wọn tí wọ́n fi sáde odò bàbá tí yóò sọ̀rọ̀ sìn ẹ̀gbọ́n tí alàgbà òun sọ àwọn tó ń bẹ ní òdìkejì odò lọ́hùn-ún àwọn náà ń ṣàlàyé ojú tójú àwọn rí nígbà tí gbogbo wàhálà yìí bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ wípé àwọn àmọ̀tẹ́kùn tìbọ́ntìbọ́ àwọn ń rí wọn pé wọ́n lé àwọn ọmọ yìí kàbàkàbà student wọn ọmọléèwé wọn lé lọ́gọ́rùn-ún kábíyèsí elédùmarè irú eléyìí ṣó wá dáa bẹ́ẹ̀ bí bùkún ń bẹ nílé ayé o ìkà ń bẹ nínú àwa èèyàn báwa èèyàn bá tẹ̀ ń wú àwọn ìwà kan ó yẹ káwa náà mọ rántí wípé àwa náà níyàwó aláwọn ọmọ ńlẹ ẹgbọ́n tí àwọn tí ọ̀rọ̀ ń ṣojú ẹ̀ ẹgbọ́n tí wọ́n sọ látàrí owó tíjọba ní pé àwọn òwe ẹ gbọ́dọ̀ gbà mọ́ tẹ̀sí pé dandandandan àfikẹ́ mọ́ gbà á ẹ wà torí ẹ̀ ẹ̀dẹ́mi àwọn ọmọ ọlọ́mọ légbodò
Ayọ̀mídé ọmọ 20 years òun jọ́ lọ́hùn nípè ńjọ́ sátidé ọmọbìnrin kan náà tí wọ́n sọ pé òun nìkan nìyá àti bàbá rẹ̀ bí òun náà ti jọ́ lọ́hùn nípè òní ọjọ́ Monday lára àwọn tí wọ́n dóòlà ẹ̀mí wọn tí wọ́n yọ kúrò ní odò torí wọ́n pé nígbà tí wọ́n yọ wọ́n kúrò ní odò pàápàá àjọ tíṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ pé nínú kákúkálà táwọn ọmọ yìí tún wà ṣe ni àwọn àmọ̀tẹ́kùn ṣe náà tún dé áńkọ́ọ̀fù ṣe náà tún dé mọ́ wọn lọ́wọ́. later discover pé torí owó tán fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n máa ń bíìlì wọn fún owó bí wọ́n ṣe ewu màmá wa ẹ̀gbọ́n wà bẹ́ẹ̀ gbogbo ọmọ yẹn ló ń fọ́ tara ara wọn kura lọ sí skul lọ bá ṣe mọ́ wọn làwọn kọ́ làwọn pé àmọ̀tẹ́kùn gbogbo bá kan fún kò pọ́síbù community responsibility làwọn wá fún ọmọ tó jọ bẹ́ sínú omi tí yẹn rẹ tó ẹ sọ pé omi yẹn gbé ọmọ lọ àwọn tó kọ́ ọmọ ògbó ọmọ lọ ọmọ yẹn they are over 100 ton labor over 100. That very stupid man ó san níṣó mi lè gbé yàn lọ ọmọ kéékèèké ọmọ JSS class àwọn tó máa ń kọjá mbẹ bóyá wà á lè kọjá mbẹ for now because it's very deep ó dẹ̀ dúró tó fi ń gbé yàn lọ ọmọ yẹn ń sunkún jọ yẹn ni. àwọn tó lé wa wọ́n tó mélòó àwọn ọmọ yẹn tó mélòó. àwọn tó lè pọ̀ àwọn tó sábà ọ̀nà báyìí àwọn ọmọ yẹn sọ pé owó tó máa ń gbà lọ́wọ́ àwọn lọ́sẹ̀ fẹ́ mú àbá 50,000 lọ́wọ́ gbà tó máa àwọn tó wọ́n padà rán máa ọkọ̀ àwọn dé skul àwọn wà disappointed pé àwọn tẹ mú tẹlẹ tó ẹtú wá ń kọ̀ bọ̀ mú ọ lọ. ọmọdé ò ṣe mọ ọmọ sẹ́kọ̀ọ́ ní bá kó gbàgbé. ọ̀pọ̀ àwọn tó kóso tó bẹ́sọ̀ àwọn àjáde àwọn obìnrin ló wà mẹ́ wọn ò lè bẹ́sọ̀ mi wọn ò lè rẹ́síkì. ẹlòmíì wà tán ìtì ilẹ̀ àká. wọ́n ti ẹ̀ tó yẹ kán pọ̀ akọ̀ máa rò pé bóyá mẹ́rin márùn-ún máa ń lẹ́lò mi bóyá wọ́n sá ń lé tẹ́lẹ̀ wọ́n máa ń tì obìnrin. àní lady kan ta ẹrẹ sí ó ní ọ̀rẹ́ òun tí omi ti gbé lọ ó ní omi ti gbé ọ̀rẹ́ òun lọ Esther àbí kí ló forúkọ ọmọ yẹn ó ní omi ti gbé lọ. ẹyẹ tó ń gbà ní ẹlò kan. àmọ̀tẹ́kùn ni wọn àmọ̀tẹ́kùn kò sẹ́yẹ àmọ̀tẹ́kùn ni gbogbo wọn kò ń jẹ́ kó bóyá ọlọ́pàá bí wọn àmọ̀tẹ́kùn làwọn tó wà àmọ̀tẹ́kùn ni wọn. ọ̀gá ṣé wọ́n gbé bọ̀dá ní lóòótọ́. wọ́n gbé bọ̀dá ní tó disappointed àwọn mẹ́wàá ni wọ́n ṣe máa ń wá nìyẹn pé wọ́n bá ti mú àwọn àgbowó 50,000 wọn àbí ń ṣe ọmọ béèlì wọn lọ́dọ̀ àmọ̀tẹ́kùn. àwọn mẹ́ta tábàdà ní pé kọ́ máa lọ sí ìṣèjọba máa mú wọn àwọn ẹ̀ta yẹn wọ́n bẹ̀ wá. ṣé láti skul yẹn àwọn àmọ̀tẹ́kùn yẹn wọ́n dé ìbàyẹ̀ àbí. láti inú skul lọ́hùn. Can you imagine? Can you imagine? Omi yìí ti fa o. Wọ́n ní ká ṣe omi yẹn kú dáadáa yìí. Omi yẹn ti fa. Gbogbo bí ló ń bá ṣe fún wọn yìí. Àwọn ọmọ yẹn ò gbà báyìí náà gbà ó di ọbẹ̀ yẹn ìgbà bí ọbẹ̀ yẹn náà gbà wọ́n tẹ̀lé wọn lédi ọbẹ̀ yẹn àwọn ọjà mẹ́kú yẹn bú obìnrin kan. wọ́n lé wọn débi ọ̀gẹ̀dẹ̀ yẹn náà. Bẹ́ẹ̀ ni wọ́n lé wọn lé ọbẹ̀ náà làwọn ọmọ yẹn gbà wọ́n. Wọ́n ṣe ní wọn tó ń yọ níbi báyìí báyìí làwọn ọmọ yẹn kọ́ bẹ́ẹ̀lì ní ọ̀gẹ̀dẹ̀ yẹn ọbẹ̀ yẹn lọ́bẹ̀ yẹn lójú wa báyìí lọ́mọ yẹn ti bá sí àwa la sọ fún ẹ pọ́nbọ̀ kọ́ wà nínú òkú bẹ́ẹ̀ fún àwọn ọlọ́dẹ lọ́jọ́. obìnrin lọmọ yẹn obìnrin. obìnrin first wear ló wọ̀. rárá fúnra wọn náà fà yàn orí nǹkan láti gbé jáde nìyẹn gbogbo ara ló ti wà nínú òjò orí nìkan ló kù síta orí yẹn gan-an fi fà yọ.
orí ẹ̀ náà fi yọ. Àtẹ̀wá mọ bàbá mi pé àwọn ọmọ àwọn yẹn máa ń lè lọ etí omi wọn ò mọ̀ kó máa débẹ̀ yẹn.